àbẹ̀wò Sunday Ìgbòho s'Olúbàdàn ní ìdí pàtàkì o wọ̀nyí sì làwọn ìdí pàtàkì rẹ̀. Olúwo yẹpẹrẹ ara rẹ̀ yẹpẹrẹ àwọn orí adé ọrùn ìlẹ̀kẹ̀ nílẹ̀ Yorùbá fún ẹ̀sùn àbùkù tó fi kan Ọọ̀ni Ilé Ifẹ̀. Gómìnà Mákindé dá sí ọ̀rọ̀ ìyanṣẹ́lódì àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn fásitì LAUTECH. Àwọn nọ́ọ̀sì fòpin sí ìyanṣẹ́lódì. Ó tún kéde àwọn ọ̀nà tó fẹ́ ṣe l'Ógbómọ̀ṣọ́. Àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ṣekú pa akẹ́kọ̀ọ́ jáde kan lọ́sùn lẹ́yìn tó tẹ́wọ́ gba lẹ́tà ìsìnlú ìlú àgùnbánirọ̀ NYSC call-up letter rẹ̀ níléèwé. Ọpẹ́ o olórí àwọn agbébọn tí wọ́n ló ń léwájú àwọn agbésùnmọ̀mí nípínlẹ̀ Kwara Maidama ti janlẹ̀ lásìkò tí àwọn ọmọ ogun ya bo ibùba wọn nípínlẹ̀ Kwara. Ẹgbẹ́ APC lọ́sùn bu ẹnu àtẹ́lu gómìnà Adeleke. Wọ́n tún fẹ̀sùn kan ikọ̀ Àmọ̀tẹ́kùn lórí ìṣekúpààyàn nípakúpa. Ìlera lọ́rọ̀ o ká ṣiṣẹ́ kó dúkìá jọ kò dàbí ká gbé ìgbé ayé àlàáfíà. Iléeṣẹ́ àyẹ̀wò ìlera ẹni Genesis ṣagbátẹrù ètò àyẹ̀wò ìlera fún àwọn olùkọ́ láyàjọ́ ọjọ́ àwọn olùkọ́ lágbàáyé. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Àbẹ̀wò Sunday Ìgbòho s'Olúbàdàn ní ìdí pàtàkì o wọ̀nyí sì làwọn ìdí pàtàkì rẹ̀. Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Rashidi Adéwọ̀lú Ládọjà ti ṣèlérí láti ṣe ìrànwọ́ fún ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ọ̀kan gbòógì lára àwọn tó ń polongo fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá Olóyè Sunday Adéyẹmọ tí ọ̀pọ̀ mọ̀ sí Sunday Ìgbòho lórí àpò ìkówósí rẹ̀ tí ìjọba àpapọ̀ gbẹ́sẹ̀ lé. Ọba Ládọjà sọ̀rọ̀ yìí lásìkò tí Sunday Ìgbòho ṣàbẹ̀wò sí ní ààfin rẹ̀ nílùú Ìbàdàn. Lásìkò àbẹ̀wò náà ni Ọba Ládọjà ṣe ìpàdé ìdákọ́ńkọ́ pẹ̀lú Ìgbòho tí wọ́n sì jọ sọ̀rọ̀ lórí ìfàkájà aáwọ̀ tó wà láàrin rẹ̀ àti ìjọba àpapọ̀. Ìgbòho fúnra rẹ̀ ṣèlérí láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ kí ètò ààbò lè fẹsẹ̀ múlẹ̀ sí lẹ́kùn ìwọ̀ oòrùn gúúsù Nàìjíríà. Ìgbòho tún wá ṣe bẹ́ẹ̀ rọ Ọba Ládọjà fún ìrànwọ́ lórí àpò ìkówósí rẹ̀ tí ìjọba gbẹ́sẹ̀ lé láwọn báńkì. Tí Ọba Ládọjà náà sì ṣèlérí láti dá sí ọ̀rọ̀ Ìgbòho pàápàá jùlọ lórí àtiyọ́ kúrò lára àwọn ọ̀daràn táwọn ẹ̀ṣọ́ elétò ààbò DSS kéde wípé àwọn ń wá àti láti rí pé ìjọba àpapọ̀ gbẹ́sẹ̀ kúrò lórí àpò ìkówósí rẹ̀ tó ti tì pa. Tí ẹ ò bá gbàgbé a ó rántí pé ìjọba ààrẹ Muhammadu Buhari ló kéde Ìgbòho gẹ́gẹ́ bí ọ̀daràn tí ìjọba ń wá tí ó sì tún gbẹ́sẹ̀ lé àpò ìkówósí rẹ̀ lórí ẹ̀sùn pé ó ń kó ìkan ìjà olóró pamọ́ sílé rẹ̀. Lọ́jọ́ kìíní oṣù keje ọdún 2021 ní àjọ DSS pẹ̀lú àtìlẹ́yìn àwọn ọmọ ogun sọ́jà yabo ilé Ìgbòho tó wà lágbègbè Sókà nílùú Ìbàdàn níbi táwọn ọmọlẹ́yìn rẹ̀ méjì ti kú tí àjọ DSS sì mú èèyàn 13 míì nílé Ìgbòho lọ sílùú Àbújá. Nínú ọ̀rọ̀ rẹ̀ Ìgbòho ṣàpèjúwe Ọba Ládọjà gẹ́gẹ́ bí olórí tí aráàlú fẹ́ràn nílẹ̀ Ìbàdàn àti káàkiri ilẹ̀ Yorùbá lápapọ̀. Ìgbòho wá ṣèlérí láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ láti jẹ́ kí ètò ààbò fẹsẹ̀ múlẹ̀ sí lẹ́kùn ìwọ̀ oòrùn gúúsù orílẹ̀-èdè Nàìjíríà. Ajìjàgbara fún ìdásílẹ̀ Yorùbá Nation náà Ìgbòho sọ pé Ọba Ládọjà yóò rí pé àlàáfíà ìṣọ̀kan àti ìdàgbàsókè wà nílẹ̀ Ìbàdàn àti káàkiri ilẹ̀ Yorùbá lásìkò rẹ̀ gẹ́gẹ́ bí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Ńṣe ni Ìgbòho ṣàfihàn àwọn àwòrán fọ́tò tí ó yà pẹ̀lú Ọba Ládọjà lásìkò àbẹ̀wò rẹ̀ ọ̀hún. Lásìkò àbẹ̀wò rẹ̀ náà ni ó ti sọ pé bàbá ni Ọba Ládọjà jẹ́ fún òun kì í ṣe ọ̀gá. Ó ní láti ìgbà tí ó ti wà ní ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti ń ṣe bàbá fóun. Ó ní kábíyèsí Ọba Ládọjà ní àwọn àmúyẹ olórí bíi ẹ̀mí ìrẹ̀lẹ̀ àtàwọn àmúyẹ míì tí olórí nílò láti ṣe àṣeyọrí. Ṣe láìsówó fàárí òsì. Ìgbòho tún ṣe àtẹnumọ́ rẹ̀ fún Olúbàdàn láti ran òun lọ́wọ́ lórí àpò ìkówósí rẹ̀ tí ìjọba àpapọ̀ gbẹ́sẹ̀ lé láwọn báńkì. Ó ní owó òun tí òun jìyà ṣiṣẹ́ kó jọ ni. Ó ní kí wọ́n jẹ́ kí òun ó ná. Tẹ́ ò bá gbàgbé Sunday Ìgbòho ló ti ń ṣàbẹ̀wò sí àwọn orí adé àwọn ọba nílẹ̀ Yorùbá láti bóun bẹ ìjọba pé kí wọ́n yọ orúkọ òun kúrò lára àwọn ọ̀daràn tí ìjọba ń wá. Bẹ́ẹ̀ náà ló ń rawọ́ ẹ̀bẹ̀ sí wọn láti bá bẹ ìjọba fún owó rẹ̀ tí wọ́n gbẹ́sẹ̀ lé. Nínú àbẹ̀wò rẹ̀ ọ̀hún ó dé ọ̀dọ̀ Olúgbọ́n Aláàfin. Ìgbòho tún ṣe àbẹ̀wò sí Ọọ̀ni Ilé Ifẹ̀ àti àwọn ọba míì láti ṣe ìrànwọ́ fún un lórí ọ̀rọ̀ yìí kan náà. Sunday Adéyẹmọ tí ọ̀pọ̀ mọ̀ sí Sunday Ìgbòho ló jẹ́ gbajúmọ̀ ajàfẹ́tọ̀ọ́ ẹni tó ń pè
pè fún ìdásílẹ̀ Yorùbá Nation lásìkò tó bẹ̀rẹ̀ ìpè fún ìdádúró ilẹ̀ Yorùbá ní òru mọ́jú ọjọ́ kìíní oṣù keje ọdún 2021 ní àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS lọ kọlu ilé rẹ̀ nìbàdàn. Níbẹ̀ ni wọ́n ti ṣekú pa àwọn èèyàn méjì tí wọ́n sì kó àwọn 13 lọ sílùú Àbújá àmọ́ tí orí kó Ìgbòho yọ tó sì sá lọ sí orílẹ̀-èdè Benin. Ẹ̀sùn tí DSS fi kan Ìgbòho ni pé ó ń kó ìbọn àti àwọn ohun ìjagun olóró pamọ́ láti dá ogun sílẹ̀ láàrin ìlú tí wọ́n sì gbẹ́sẹ̀ lé àwọn àpò àsùnwọ̀n owó rẹ̀ tó wà nílé ìfowópamọ́ ní Nàìjíríà. Ọjọ́ Ajé Monday ọjọ́ 19 oṣù keje ọdún 2021 ní iléeṣẹ́ elétò ààbò Interpol mú Sunday Ìgbòho ní pápákọ̀ òfurufú tó wà ní Kòtónú ti ilẹ̀ olómìnira Benin. Alẹ́ ọjọ́ náà la gbọ́ pé Ìgbòho ń gbìyànjú láti rin ìrìn àjò lọ sí orílẹ̀-èdè Germany pẹ̀lú ìyàwó rẹ̀ Rọ́pò Adéyẹmọ. Ọjọ́ 23 oṣù keje ọdún 2021 ní Ìgbòho fojú ba ilé ẹjọ́ ní Kòtónú lórí ẹ̀sùn wípé ó wọ orílẹ̀-èdè náà lọ́nà àìtọ́ àti níní ayédèrú ìwé ìrìnnà orílẹ̀-èdè náà lọ́wọ́. Oṣù 9 gbáko ní Ìgbòho lò ní àhámọ́ inú ilé ní ilẹ̀ olómìnira Benin kó tó di pé ó gba òmìnira. Kété tó lọ sí ilẹ̀ Germany níbi tó ti ń gbé àmọ́ láìpẹ́ yìí ló padà wá sílé tó sì ń béèrè fún òmìnira pípé àti ìdápadà àpò àsùnwọ̀n owó rẹ̀ tíjọba gbẹ́sẹ̀ lé. Olúwo yẹpẹrẹ ara rẹ̀ yẹpẹrẹ àwọn orí adé ọrùn ìlẹ̀kẹ̀ nílẹ̀ Yorùbá fún ẹ̀sùn àbùkù tó fi kan Ọọ̀ni Ilé Ifẹ̀. Agbáríjọpọ̀ àwọn orí adé ọrùn ìlẹ̀kẹ̀ níjọba ìbílẹ̀ Àríwá Ifẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun lọ́jọ́bọ̀ Thursday náka àbùkù sí Olúwo tilẹ̀ Ìwó Ọba Abdulrasheed Àkànbí pẹ̀lú bí ó ṣe sọ̀rọ̀ àbùkù sí àwùjọ àwọn ọba nílẹ̀ Yorùbá. Àwọn orí adé náà fún Olúwo ní ọjọ́ 21 láti fi sọ pé òun ò sọ gbogbo àwọn ọ̀rọ̀ àlùfàǹsá ọ̀rọ̀ àbùkù tí ó sọ àti ẹ̀sùn tí ó fi kan Ọọ̀ni Ilé Ifẹ̀ Ọba Adéyẹyè Ògúnwùsì. Wọ́n ní bí bẹ́ẹ̀ kọ́ yóò fojú winá òfin. Nígbà tó ń sọ̀rọ̀ lórúkọ àwọn orí adé ọrùn ìlẹ̀kẹ̀ náà ẹni tí í ṣe igbákejì fún alága àwọn orí adé ọrùn ìlẹ̀kẹ̀ ní ìjọba ìbílẹ̀ Àríwá Ifẹ̀ Ọba Kẹ́hìndé Adésọjí Sálú ti ẹdun àbọ̀n gbéná wojú Olúwo fún nínàka àbùkù sí orí ìtẹ́ Ọọ̀ni. Agbáríjọpọ̀ àwọn orí adé náà kọ̀ fún Olúwo láti tàbùkù Ọọ̀ni Olú Ọlámòkun ti Yàkóyó Ọba Mẹ́sàk Oyèdìran Alákínlàlú ti Akínlàlú Ọba Olúwàbùsọ́lá Olóyèdé Adésọjí tako gbólóhùn ọ̀rọ̀ tí Ọba Olúwo sọ láìpẹ́ yìí pé Ọọ̀ni bẹ ìyàwó òun tẹ́lẹ̀ láti fún òun ní májèlé jẹ. Ó ní Ọọ̀ni ń gbà sí fún ìyàwó òun tẹ́lẹ̀ náà ló ṣe pàdé àpòpọ̀ pẹ̀lú rẹ̀ láti ṣekú pa òun. Ọ̀rọ̀ tí Olúwo sọ yìí ló ti dá awuyewuye sílẹ̀ láàrin ìlú àti lórí ayélujára. Adésọjí sọ pé èrè kí ni Olúwo fẹ́ jẹ nínú bíbá Ọọ̀ni tí í ṣe èèkàn láàrin àwọn ọba aládé nílẹ̀ Yorùbá lórúkọ jẹ́. Ó ní kò sí èrè kankan níbẹ̀. Ó ní àkọọ́lẹ̀ wà fún ohun tí wọ́n ó fi ṣe àyẹ̀wò irú ẹni tí Olúwo tilẹ̀ Ìwó jẹ́ tó fi ń ṣe àtakò Ọọ̀ni Ilé Ifẹ̀. Ó ní kò jọjú láti bá Olúwo tí ó jẹ́ òun nìkan ní ọba ilẹ̀ Yorùbá tó máa ń pààrọ̀ orúkọ lóṣù mẹ́fà. Ó lè lóhun ní Emir tìlú Ìwó lónìí kó lóhun ní Aláàfin tìlú Ìwó lọ́la láti fi gbayì lórí ìkànnì ayélujára. Ó ní àwọn ìwà àti ìṣe Olúwo yìí ń tàbùkù bá ìtẹ́ àwọn ọba nílẹ̀ Yorùbá. Ọba Adésọjí sọ pé kó má jẹ́ pé èyí tí Olúwo sọ yìí ni yóò fẹ̀sùn èké kan Ọọ̀ni ni yóò ṣokùnfà ìyọnípò rẹ̀ láàfin àwọn ọba nípínlẹ̀ Ọ̀ṣun. Ṣé ṣáájú ni irúfẹ́ ẹ̀sùn ìyọnípò náà ti wà nílẹ̀ fún Olúwo lọ́dún 2019 lẹ́yìn tí ó tàbùkù Agbowú ti Ọ̀gbàgbà lásìkò ìpàdé àlàáfíà kan. Nínú ìpàdé náà ni Olúwo ti ṣèkọlù dìgbàjúlù ọba Agbowú ti Ọ̀gbàgbà tí ó sì ṣe orí adé náà léṣe. Ilé ìwòsàn ni ó gba orí adé náà nítẹ́. ń ṣe ni wọ́n pe ìpàdé pàjáwìrì tí Ọọ̀ni Ifẹ̀ darí rẹ̀ gẹ́gẹ́ bí alága olórí àwọn ọba nípínlẹ̀ Ọ̀ṣun. Lẹ́yìn gbígbọ́ awuyewuye tí ó súyọ tán ni wọ́n di ẹ̀bi ọ̀rọ̀ ru Olúwo tí wọ́n sì gbà pé kí Olúwo lọ rọ́kún nílé fún oṣù 6. Ìgbésẹ̀ náà mú kí àwọn èèyàn káàkiri ilẹ̀ Yorùbá àti lágbàáyé ó gbóṣùbà káre fún aláyélúwà Ọba Adéyẹyè Ògúnwùsì ẹni ìtàn ti Ilé Ifẹ̀. Ó ní nípasẹ̀ ìgbésẹ̀ náà ni Olúwo ti ń wá ọ̀nà láti yẹpẹrẹ Ọọ̀ni. Nínú
nínú ẹ̀sùn tí Olúwo fi kan Ọọ̀ni pé ó bẹ ìyàwó rẹ̀ tẹ́lẹ̀ lọ́wẹ̀ láti fún un ní májèlé jẹ́ ẹ̀sùn olè ìparọ́mọ́ni tí ó sì gbọ́dọ̀ fi ẹ̀rí hàn bí bẹ́ẹ̀ kọ́ yóò rí pípọ́n ojú òfin. Adésọjí sọ pé lórí èyí àwọn fún Olúwo tilẹ̀ wò ní ọjọ́ 21 láti sọ pé òun ò sọ bẹ́ẹ̀ mọ́ tàbí kí ó fi ẹ̀rí hàn. Kí ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ wa Nàìjíríà Káyọ̀dé Ẹgbẹ́tókun fi páńpẹ́ òfin gbé tàbí pé bàbá àwọn tí í ṣe Ọọ̀ni Ilé Ifẹ̀ lẹ́jọ́ lórí ẹ̀sùn náà tí ó fi kàn án. Ó ní bí bẹ́ẹ̀ kọ́ àgbáríjọpọ̀ àwọn ọba orígbó méje tí àwọn kalẹ̀ sí àríwá ìjọba ìbílẹ̀ Ifẹ̀ máa bá Olúwo mú nǹkan lẹ̀. Wọ́n ní Olúwo ò ní ìwọ̀n kún àwọn náà sì ní ìgbà láàbọ̀. Wọ́n ní Olúwo ti ń ṣe ọjọ́ ti pẹ́ àmọ́ èyí tí ó ṣe yìí yóò kàn dín nínú iyọ̀ bí kò bá mú ẹ̀rí tó dájú jáde. Ṣé láìpẹ́ yìí ní ọba Àkànbí Olúwo tìlú Ìwó fi ẹ̀sùn kan Ọọ̀ni Ilé Ifẹ̀ pé ó ń bá ìyàwó òun tẹ́lẹ̀ sùn wọ́n sì pàdé àpòpọ̀ láti ṣekú pa òun. Ó ní ọ̀pọ̀ ìgbà ni wọ́n gbìyànjú rẹ̀ àmọ́ tí orí òun ò jẹ́. Fọ́nrán fídíò náà tí Olúwo ṣe tó ti fẹ̀sùn kan Ọọ̀ni yìí ló ti dá awuyewuye sílẹ̀ nígboro àmọ́ àgbáríjọpọ̀ àwọn orí adé nílùú Ilé Ifẹ̀ ni wọ́n ti kọ̀ jálẹ̀ báyìí pé àwọn yóò bá Olúwo mú nǹkan lẹ̀ lórí ẹ̀sùn náà tí ó fi kan Ọọ̀ni. Gómìnà Mákindé dá sí ọ̀rọ̀ ìyanṣẹ́lódì àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn fásitì LAUTECH. Àwọn nọ́ọ̀sì fòpin sí ìyanṣẹ́lódì. Ó tún kéde àwọn ọ̀nà tó fẹ́ ṣe l'Ógbómọ̀ṣọ́. Nílùú Ògbómọ̀ṣọ́ níbi tí ìpayà ti ń rú sókè látàrí ìyanṣẹ́lódì tó ń lọ lọ́wọ́ ní ọgbà ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn fásitì Ládòkè Akíntọ́lá University of Technology LAUTECH Teaching Hospital. Gómìnà tún jẹ́wọ́ ara rẹ̀ lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí adarí tó láfojúsùn tó lójú àánú tó sì ní ọgbọ́n ìṣèjọba tó wúlò. Lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday Mákindé ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn àjọ òṣìṣẹ́ lọ́gbà ilé ìwòsàn ní ìgbésẹ̀ láti paná wàhálà nípa ọ̀rọ̀ ìyanṣẹ́lódì àti àwọn ìṣòro ìpèníjà míì tó ń dojú kọ wọ́n lọ́gbà ilé ìwòsàn ọ̀hún. Ó tún jẹ́wọ́ orúkọ rere rẹ̀ pẹ̀lú ìgbésẹ̀ tó gbé láti yanjú àwọn wàhálà rògbòdìyàn ìṣòro ìpèníjà. Kàkà kó fààyè gbà kí aáwọ̀ ìṣòro ìpèníjà tó ń ṣẹlẹ̀ lọ́gbà ilé ìwòsàn ọ̀hún tẹ̀síwájú níṣe ló bá àwọn òṣìṣẹ́ sọ̀rọ̀ tẹ́tí sílẹ̀ gbọ́ igbe ẹ̀dùn ọkàn wọn. Ìgbáradì gómìnà láti gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ náà jẹ́ ẹ̀rí lákòókò ìpàdé náà. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 3 oṣù kẹwàá àwọn nọ́ọ̀sì elétò ìlera ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn fásitì LAUTECH ti fòpin sí ìyanṣẹ́lódì wọn lẹ́yìn tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ti dá sí ọ̀rọ̀ ìyanṣẹ́lódì àti aáwọ̀ tó ń wáyé lọ́gbà ilé ìwòsàn náà. A ó rántí pé láìpẹ́ yìí ni gómìnà tún kéde pé ìgbìmọ̀ alákòóso fún ọgbà ilé ìwòsàn náà yóò jẹ́ gbígbé dìde láàrin ọ̀sẹ̀ náà. Bákan náà ló tún fowó kún owó oṣù àwọn òṣìṣẹ́ aṣọ́gbà ẹ̀ṣọ́ aláàbò 75 nílé ìwòsàn náà. Ó ní wọn ó bẹ̀rẹ̀ sí ní máa fún àwọn aṣọ́gbà náà tí kì í ṣe ojúlówó òṣìṣẹ́ ìjọba lọ́gbà ilé ìwòsàn náà ní 80,000 naira 1,180 naira. Gómìnà tún mú dá wọn lójú pé wọn yóò gbà wọn wọlé gẹ́gẹ́ bí ojúlówó òṣìṣẹ́. Láfikún ó tún fi kún owó ìdàgbàsókè ọgbà ilé ìwòsàn náà lóṣooṣù pẹ̀lú mílíọ̀nù 45 náírà 35 million naira lójú náà láti rí i dájú pé àwọn aláṣẹ àti alábòjútó ilé ìwòsàn náà rí owó ṣe àwọn ohun tó bá yẹ ní ṣíṣe. Yàtọ̀ sí wíwá ojútùú ọ̀nà àbáyọ sí wàhálà tó ń ṣẹlẹ̀ lọ́gbà ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn fásitì LAUTECH, gómìnà Mákindé tún lo àsìkò àbẹ̀wò rẹ̀ ọ̀hún láti mú dá àwọn aráàlú Ògbómọ̀ṣọ́ lójú nípa ìdàgbàsókè tó fẹ̀jú lásìkò àbẹ̀wò sí Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́. Ó kéde pé ìjọba ọ̀hún yóò bẹ̀rẹ̀ àwọn ọ̀nà ṣíṣe tó wọ àwọn àdúgbò agbègbè ìlú Ògbómọ̀ṣọ́. Ìkéde gómìnà yìí mú ìrètí ọ̀tun bá àwọn olùgbé ìlú tó ti ń kojú ìṣòro ìpèníjà ipa tí ọ̀nà tí kò dára ti ṣokùnfà lórí lílọ bíbọ̀ ètò ọrọ̀ ajé àti nípa ọ̀rọ̀ iṣẹ́ òòjọ́ àwọn èèyàn. Ìbuwọ́lù gómìnà nípa àwọn àtúnṣe ọ̀nà nílùú Ògbómọ̀ṣọ́ ló káàkiri ẹkùn Ògbómọ̀ṣọ́ láì dá apá kan sí tó fi mọ́ ẹkùn ìjọba ìbílẹ̀ àríwá àti gúúsù. Ó tẹnumọ́ pé àwọn àkànṣe iṣẹ́ kò ní mú lílọ bíbọ̀ ọkọ̀ rọrùn nìkan ṣùgbọ́n yóò tún mú ìmúgbòòrò bá ètò ọrọ̀ ajé nílùú Ògbómọ̀ṣọ́. Àwọn ọ̀nà ọ̀hún tí gómìnà kéde pé yóò jẹ́ ṣíṣe nìwọ̀nyí: Ajílété Estate, Industrial Estate South, Starlight, Ebenezer, Ajé, Oríta Kúnkò, General, Oríta Náírà, Ọjà Àgbò, Àbẹ́dẹ́, Afárá Àbẹ́dẹ́, Oríta Náírà, Ìsàlẹ̀ Ọ̀rá, Ìta Lásà, Mọ̀lété, Oríta Adùn, Ilé Ìwé, Àgọ́-Odò, Sekoni, Òṣùpá Ẹlẹ́kọ̀, Oríta Bọ̀sùnlá. INEC
Hotel Delight oríta iléèwé Ariago High School Waterworks ọmọ òjẹun ojú ọ̀nà Ìkòyí Zion Academy Ajẹ́ Ológo Sọ́mi Pàkẹ́ Ọ̀tán Òwòde Ìdí-òro Kéré Bàyóòjé ilé ìwòsàn Kàtàǹgbá oríta Akówọnjọ àwọn ojú ọ̀nà ẹkùn gúúsù tí ìjọba buwọ́lù láti tún ṣe nìwọ̀nyí ojú ọ̀nà ààfin Òǹpẹ̀tù ọjà Àkàndé oríta Jàlùbọ́ oríta California Express Corpus Lodge oríta Mickey ilé epo Àlàdé ọjà Jàǹgó oríta Sànú Ajé Àmùdá Farm oríta ṣọ́ọ̀ṣì The Apostolic Church ojúde Àjáwà JK Àtàndá Sọ̀ún DC oríta Mẹ́rin oríta Exchange òpópónà Naira Motel oríta California àti Caretaker ọ̀rá Gádà lójú náà láti rí i pé kì í ṣe ọ̀rọ̀ ẹnu lásán gómìnà tún darí ikọ̀ kọngílá méjì lọ àwọn agbègbè náà láti bẹ̀rẹ̀ iṣẹ́ lójú ẹsẹ̀ títí ọ̀sẹ̀ 4 sí 6. Àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ṣekú pa akẹ́kọ̀ọ́jáde kan lọ́sùn lẹ́yìn tó tẹ́wọ́ gba lẹ́tà ìsìnlú ìlú àgùnbánirọ̀ NYSC call-up lẹ́tà rẹ̀ níléèwé kan. Ó mà ṣe o akẹ́kọ̀ọ́jáde iléèwé gíga College of Technology ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ̀sà òkè Taoreed ní ìròyìn sọ pé ó pàdé ikú òjijì lẹ́yìn tí ọta ìbọn ṣekú pa lákòókò ìjà rògbòdìyàn tó wáyé láàrin àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn nílùú náà. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ náà ló wáyé lọ́jọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ 23 oṣù kẹsàn-án ọdún yìí lẹ́yìn àkókò díẹ̀ tó tẹ́wọ́ gba lẹ́tà ìsìnlú ìlú àgùnbánirọ̀ NYSC rẹ̀ níléèwé. A gbọ́ pé aáwọ̀ yanpanyanrin bẹ́ sílẹ̀ lágbègbè iléèwé náà lọ́jọ́ ajé Monday ọjọ́ 22 nígbà tí ìró ìbọn ró lákọlákọ nígbà tí àwọn akẹ́kọ̀ọ́jáde ń ṣètò ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde sign out. Akẹ́kọ̀ọ́ iléèwé náà tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ tó ní kán forúkọ bòun láṣìírí sọ wípé akẹ́kọ̀ọ́jáde kan jẹ́ ṣíṣekú pa lákòókò náà nípasẹ̀ àwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn. Ó sọ wípé àwọn ń ṣayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde sign out lẹ́yìn tí àwọn parí ètò ìdánwò ní ọ̀sán ọjọ́ náà níṣe ni àwọn ń ṣàdédé gbọ́ ìró ìbọn lákọlákọ níta iléèwé tí ọ̀pọ̀ sì ń sàsálà fún ẹ̀mí ara wọn. Lẹ́yìn ọ̀rẹ̀yìn làwọn gbọ́ pé àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ti ṣekú pa akẹ́kọ̀ọ́jáde kan. Ó jẹ́ ìṣẹ̀lẹ̀ tó burúkú gbà. Nínú fídíò tó dé sọ́wọ́ àwọn akọ̀ròyìn lọ́jọ́bọ̀ Thursday àwọn akẹ́kọ̀ọ́ ló ń sá kíjokíjo kiri sàsálà fún ààbò lẹ́nu ọ̀nà géètì iléèwé. Akẹ́kọ̀ọ́ náà kò ṣàìrántí irú ìṣẹ̀lẹ̀ yìí kan náà tó wáyé lọ́dún tó kọjá. Ó fi kún pé àwọn gbọ́ ìró ìbọn níta géètì iléèwé lákòókò ọ̀kan lára ètò ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde sign out tó wáyé nígbà náà. Ẹ̀wẹ̀ ọlọ́pàá kan jẹ́ kó di mímọ̀ pé ikú Taoreed wáyé lọ́jọ́ kejì ọjọ́ náà lákòókò rògbòdìyàn tó wáyé láàrin àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn lójú ọ̀nà Ìlésà sí ẹ̀sà òkè. Gẹ́gẹ́ bí ọlọ́pàá náà ṣe wí Taoreed ló lọ síléèwé lọ́jọ́ ìṣẹ́gun Tuesday láti gba lẹ́tà ìsìnlú ìlú àgùnbánirọ̀ ìyẹn NYSC call-up lẹ́tà rẹ̀ tó sì ń dúró lẹ́sẹ̀ ọ̀nà lójú náà láti dá ọkọ̀ bọ́ọ̀sì dúró lọ ilé padà. Àkókò náà ni àwọn agbébọn náà ṣínà ìbọn bolẹ̀ nígbà tí Taoreed gbọ́ ìró ìbọn níṣe lòun náà sàsálà fún ẹ̀mí rẹ̀ láì mọ̀ pé ọta ìbọn ti bá òun náà. Lẹ́yìn ọ̀rẹ̀yìn ni wọ́n ṣàwárí rẹ̀ lẹ́bàá igbó níbi tó rákòrò lọ ṣùgbọ́n tó ti gbẹ́mìí mì. Lẹ́tà ìsìnlú ìlú àgùnbánirọ̀ rẹ̀ ni wọ́n ṣàwárí nínú báàgì dúdú rẹ̀ tó gbé dání lákòókò tí ìṣẹ̀lẹ̀ náà wáyé. Nígbà tí àwọn akọ̀ròyìn kàn sí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà DSP Abíọ́dún Ọ̀jẹ̀lábí náà fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀. Ó ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí aáwọ̀ ìjà rògbòdìyàn àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn. Ó jẹ́ kó di mímọ̀ pé akẹ́kọ̀ọ́ méjì ni wọ́n ṣekú pa ọ̀kan kú lójú ẹsẹ̀ nígbà tí ìkejì kú lọ́gbà ilé ìwòsàn. Gbogbo ìgbìyànjú ìgbésẹ̀ tí ń lọ lọ́wọ́ lójú náà láti fi gbòòrò òfin gbé àwọn àṣeláàbí ọ̀daràn náà. Gbogbo abiyamọ ayé a ò ní fojú sunkún àwọn ọmọ wa láṣẹ Ìlédùà. Ọpẹ́ o olórí àwọn agbébọn tí wọ́n ló ń léwájú àwọn agbésùnmọ̀mí nípínlẹ̀ Kwara Maidama ti janlẹ̀ lásìkò tí àwọn ọmọ ogun yabo ibùba wọn nípínlẹ̀ Kwara. Olórí àwọn agbésùnmọ̀mí nípínlẹ̀ Kwara àti agbègbè rẹ̀ Maidama ti kú o. Òun pẹ̀lú ọ̀pọ̀ àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ ni wọ́n janlẹ̀ lásìkò gbígbójú agan síra wọn nínú ìkọlù tí ó gbóná yẹ̀rùkù lálá. Lọ́jọ́bọ̀ Thursday ní ìròyìn náà gbòde lẹ́yìn ìkọlù tí ó wáyé lọ́jọ́ ìṣẹ́gun Tuesday níbi tí àwọn ikọ̀ ológun ti lọ rẹ́bùrú wọn nínú igbó ńlá tó
tó wà ní agbègbè Ìsánlù-Ìsìn ìpínlẹ̀ Kwara lọ sí agbègbè Kogi lẹ́yìn àkọlù tí àwọn agbébọn náà ṣe sí Òkè Ọdẹ ní agbègbè ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn níbi tí wọ́n ti pa tó èèyàn 11 tó fi mọ́ àwọn ikọ̀ fìjìláńtẹ́. Ní fífi ìdánilójú hàn, Ibrahim Abdulateef, aṣojú àgbà lórí ìbánisọ̀rọ̀ fún gómìnà Kwara Abdulrahman Abdulrazak, sọ pé àwọn ọlọ́pàá ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún àwọn agbésùnmọ̀mí tọ́wọ́ tẹ̀. Àwọn èèyàn náà ló sì fìdí ikú olórí wọn Maidama múlẹ̀. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe wí, ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí àwọn gbà láti ọwọ́ àwọn tọ́wọ́ tẹ̀ náà fi hàn pé olórí wọn tọ́pọ̀ mọ̀ sí Maidama àti púpọ̀ lára àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ló kú lásìkò ìjà tí àwọn ikọ̀ ológun jà pẹ̀lú wọn nínú igbó kan lágbègbè Ìsánlù-Ìsìn. Ó sọ pé ìjà ọ̀hún tó wáyé náà ló jẹ́ gbígbógun ti àwọn agbébọn tó ń ṣèkọlù sí àwọn èèyàn ní àwọn agbègbè kan nípínlẹ̀ Kwara. Gẹ́gẹ́ bí Abdulateef ṣe wí, ó ní iṣẹ́ abẹ́lé àkọ́kọ́ ìjọba ìpínlẹ̀ Kwara ní ààbò tí wọ́n sì máa fọ gbogbo àwọn agbègbè tó ní ìrírí ìṣẹ̀lẹ̀ ibi bíi Èkìtì, Ìfẹ́lódùn, Ìsìn, Edu àti Patigi-mọ́. Wọ́n jẹ́ kó di mímọ̀ pé àwọn ikọ̀ ológun orí omi NAF ló léwájú gbígbógun ti àwọn agbésùnmọ̀mí náà pẹ̀lú àjọṣepọ̀ àwọn ọmọ ológun ilẹ̀ Army, ọlọ́pàá àti ẹgbẹ́ àwọn ọdẹ ìbílẹ̀. Wọ́n sì ṣe àkọlù sí ibùba àwọn ẹni ibi náà lẹ́yìn ọjọ́ méjì péré tí àwọn agbébọn náà ṣèkọlù sí Òkè Ọdẹ, ṣekú pa àwọn ará ìlú náà tó fi mọ́ àwọn fìjìláńtẹ́. Lálẹ́ ọjọ́ Ìṣẹ́gun Tuesday ni gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak pé ìpàdé pàtàkì pẹ̀lú gbogbo àwọn olùdarí elétò ààbò ní ìpínlẹ̀ náà níbi tí ó ti pàṣẹ fún wọn pé àwọn agbébọn kò gbọdọ̀ rí igbó kankan sá pamọ́ sí nípínlẹ̀ Kwara mọ́. Ó ní nípasẹ̀ agbára tí ìjọba àpapọ̀ fún àwọn gẹ́gẹ́ bí gómìnà láti ní àwọn ikọ̀ elétò ààbò, àwọn gbọdọ̀ gbógun ti àwọn agbébọn agbésùnmọ̀mí kí wọ́n ó má sọ ìpínlẹ̀ Kwara di ibùba wọn. APC lọ́sùn bu ẹnu àtẹ́lù gómìnà Adeleke. Wọ́n tún fẹ̀sùn kan ikọ̀ Àmọ̀tẹ́kùn lórí ìṣekúpààyàn nípakúpa. Ẹgbẹ́ òṣèlú olóṣùṣọwọ̀ APC ti ẹ̀ka ìpínlẹ̀ Ọ̀ṣun ti kọ̀rọ̀ ojú sí gómìnà Adémọ́lá Adeleke lórí ìṣekúpa àwọn ọ̀dọ́ nípakúpa nílùú Akínlàlú níjọba ìbílẹ̀ Àríwá Ifẹ̀ látọwọ́ ikọ̀ Àmọ̀tẹ́kùn. Ẹgbẹ́ òṣèlú náà sọ wípé ìjọba ìpínlẹ̀ ti kùnà láti wá ojútùú ọ̀nà àbáyọ sí ìṣẹ̀lẹ̀ ìṣekúpààyàn èyí tó wáyé lọ́gbọ̀njọ́ oṣù kẹsàn-án ọdún yìí lákòókò ọjọ́ àìsùn àyájọ́ ọdún òmìnira. Wọ́n fẹ̀sùn kan gómìnà ìpínlẹ̀ náà látàrí bó ṣe síjú àwọn aráàlú kúrò lórí ìṣẹ̀lẹ̀ náà sí ọ̀rọ̀ lórí owó ìjọba ìbílẹ̀ local government allocations láì wá ojútùú ọ̀nà àbáyọ sí ọ̀rọ̀ ìṣekúpani tó ṣẹlẹ̀. Nínú àtẹ̀jáde kan tó jẹ́ bíbuwọ́lù nípasẹ̀ ọ̀gá àgbà fétò ìròyìn àti ìbánisọ̀rọ̀ fẹ́gbẹ́ òṣèlú APC Kọ́lá Ọlábísí, ẹgbẹ́ òṣèlú APC sọ wípé àwọn èèyàn Akínlàlú ló ń ṣọ̀fọ̀ ikú ọ̀pọ̀ àwọn ọ̀dọ́ olùgbé ìlú tí ikọ̀ àwọn Àmọ̀tẹ́kùn ti ṣekú pa. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe gbé jáde síta, ìṣẹ̀lẹ̀ náà ló wáyé nígbà tí ikọ̀ Àmọ̀tẹ́kùn ṣèkọlù sí ìlú Akínlàlú ní ìgbẹ̀san fún ìbọn méjì tí àwọn èèyàn kan jágbà mọ́ òṣìṣẹ́ ikọ̀ Àmọ̀tẹ́kùn lọ́wọ́. A rántí pé láìpẹ́ yìí ní ìròyìn sọ wípé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun Ibrahim Gotan ti pàṣẹ kí ìwádìí ìfimúfínlẹ̀ bẹ̀rẹ̀ ní kíámọ́sá lórí ìṣẹ̀lẹ̀ ìṣekúpa àwọn èèyàn 3 àti bí ọ̀pọ̀ àwọn èèyàn míì ṣe tún farapa lákòókò ìkọlù aáwọ̀ rògbòdìyàn nílùú Akínlàlú. Èyí di mímọ̀ nínú àtẹ̀jáde kan nípasẹ̀ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà DSP Abiodun Ọ̀jẹ̀lábí èyí tó jẹ́ fífi ṣọwọ́ sáwọn akọ̀ròyìn. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe wí, iléeṣẹ́ ọlọ́pàá gba ìròyìn látọ̀dọ̀ olóyè Oyèbámijí Kamarudeen tìlú Akínlàlú. Ó sọ wípé ikọ̀ agbófinró Àmọ̀tẹ́kùn Western Nigerian Security Network yabo ìlú ọ̀hún lógúnlọ́gọ̀ lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday. Olóyè Kamarudeen sọ wípé ikọ̀ Àmọ̀tẹ́kùn náà ló ya wọ ìlú náà pẹ̀lú ọkọ̀ ìrédè 2 àti ọkọ̀ ayọ́kẹ́lẹ́ aládàáni kan gbẹ̀san fún bí wọ́n ṣe já ìbọn 2 gbà lọ́wọ́ ikọ̀ Àmọ̀tẹ́kùn nípasẹ̀ àwọn èèyàn tí wọn kò dámọ̀. Lákòókò ìkọlù náà, àwọn ikọ̀ Àmọ̀tẹ́kùn ṣínà ìbọn bolẹ̀ èyí tó ṣokùnfà bí àwọn èèyàn 3 kan ṣe fara gbọgbẹ́ ọta ìbọn. Orúkọ àwọn èèyàn náà ni Kadijat Adiagbo, obìnrin ẹni ọdún 22, Oyèbámijí Òkèìlà, obìnrin ẹni 60 ọdún, àti Tauhib Fáyọ̀mí, ọkùnrin ẹni ọdún 19. Bákan náà ni wọ́n tún ṣekú pa èèyàn 3 míì: Ibrahim Oyèbámijí, ọkùnrin ẹni ọdún 26, Sefiu Oyèbámijí, ọkùnrin, àti Abíọ́lá Olútáyọ̀ tóun náà jẹ́ ọkùnrin tí ikọ̀ àwọn Àmọ̀tẹ́kùn
Àmọ̀tẹ́kùn sì gbé òkú wọn lọ gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe gbé jáde síta. Lẹ́yìn tí wọ́n ta iléeṣẹ́ ọlọ́pàá lólobó nípa ìṣẹ̀lẹ̀ náà, lójú ẹsẹ̀ ni wọ́n darí ikọ̀ agbófinró lọ agbègbè náà tí wọ́n sì ṣàwárí kòròfo ọta ìbọn tí wọ́n sì gbé àwọn olùfarakásá tó farapa lọ ọgbà ilé ìwòsàn tó súnmọ́ ìtòsí fún ìtọ́jú. Ìbẹ̀rùbojo ìpayà nílùú rọ̀pẹ̀sẹ̀ bí ikọ̀ àwọn agbófinró ọlọ́pàá ṣe dá sí ìṣẹ̀lẹ̀ náà lójú náà láti má ṣe da omi àlàáfíà ìlú rú àti lójú náà láti má ṣe tẹ òfin lójúmọ́lẹ̀. Nínú àtẹ̀jáde míì tó jáde síta, Àmọ̀tẹ́kùn ṣàlàyé gẹ́gẹ́ bí wọ́n ṣe wí, ikọ̀ Àmọ̀tẹ́kùn ló jẹ́ ìpè kan látọ̀dọ̀ àwọn aráàlú nígbà tí àwọn adìyàmọ́ra agbébọn kọlù wọ́n. Lákòókò ìkọlù náà níṣe ni wọ́n já ìbọn ikọ̀ Àmọ̀tẹ́kùn méjì gbà sá lọ. Àmọ̀tẹ́kùn sọ síwájú sí pé ikọ̀ Àmọ̀tẹ́kùn dojúkọ ìkọlù ìjà ìbọn lóríta tó lọ sí ìlú Akínlàlú tí ìdojú ìjà ìbọn kọrẹ́ní sì wáyé fún ọ̀pọ̀ wákàtí. Lákòókò náà ni wọ́n ṣekú pa àwọn afurasí aṣèkọlù 3. Àmọ̀tẹ́kùn tún jẹ́ kó di mímọ̀ pé àwọn fi gbòòrò òfin gbé àwọn aṣèkọlù kan, àwọn sì rí ìbọn tí wọ́n já gbà lọ́wọ́ ikọ̀ Àmọ̀tẹ́kùn gbà lẹ́bàá ibùba wọn. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà Ibrahim Gotsan pàṣẹ kí wọ́n taari ẹjọ́ náà lọ ẹ̀ka agbófinró tó ń rí sí ìwádìí ìṣẹ̀lẹ̀ ọ̀daràn SCID lọ́ṣogbo nípínlẹ̀ náà fún ìwádìí ìfimúfínlẹ̀ tó lóòrìn. Ó ní ìdájọ́ òdodo sì gbọdọ̀ farahàn. Iléeṣẹ́ ọlọ́pàá rọ àwọn olùgbé ìlú Akínlàlú àti gbogbo èèyàn láti ṣe sùúrù, ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí wọ́n sì má ṣe tẹ òfin lójúmọ́lẹ̀. Àwọn agbófinró ti wà lágbègbè náà láti pèsè àlàáfíà àti láti dènà ìkọlù rògbòdìyàn míì tó lè fẹ́ wáyé. Iléeṣẹ́ ọlọ́pàá tún mú dá àwọn aráàlú lójú ìfarajìn rẹ̀ sí àkóyawọ́, àìfigbákanbọ̀kan nínú, ṣíṣe iṣẹ́ dájú sáká àti gbígbé òfin ró. Wọ́n rọ àwọn aráàlú láti ta iléeṣẹ́ ọlọ́pàá lólobó nípa ìròyìn tó lè ṣèrànwọ́ fún ìwádìí ìfimúfínlẹ̀ tó ń lọ lọ́wọ́. Ìlera lọ́rọ̀ o, ká ṣiṣẹ́ kó dúkìá jọ kò dàbí ká gbé ìgbé ayé àlàáfíà. Iléeṣẹ́ àyẹ̀wò ìlera ẹni Genesis agbátẹrù ètò àyẹ̀wò ìlera fún àwọn olùkọ́ láyàjọ́ ọjọ́ àwọn olùkọ́ lágbàáyé. Ó tọ́ kí a mọ̀ pàtàkì àwọn ọjọ́ tí àwọn onímọ̀ nípa ìlera lágbàáyé yà sọ́tọ̀ láti fi ṣe àtìlẹ́yìn, ṣe agbátẹrù fún àwọn aláìlera. Ìdí èyí ni iléeṣẹ́ àyẹ̀wò ìlera ẹni Genesis ṣe ṣàgbékalẹ̀ ètò pàtàkì láyàjọ́ àwọn olùkọ́ lágbàáyé, èyí tí wọ́n pe àkọlé rẹ̀ ní ṣíṣe agbátẹrù ìgbáyégbádùn àwọn olùkọ́. Ètò náà ló dá lórí ọ̀nà láti mọ ibi tí kùdìẹ̀kudiẹ wà lára àwọn èèyàn, ní pàtàkì jùlọ àwọn ajímẹ́fun tí a mọ̀ sí àwọn olùkọ́ tí wọ́n wà ní ìlú Ògbómọ̀ṣọ́ àti ní agbègbè rẹ̀. Onírúurú àwọn àyẹ̀wò ara ni wọ́n ṣe fún àwọn èèyàn náà lówó tí ògùn pa. Nígbà tó ń sọ̀rọ̀ lórúkọ olùdásílẹ̀ iléeṣẹ́ àyẹ̀wò ìlera ẹni Genesis, ọmọọba Ọláwuyì Ọlálékan Theophilus, ẹni tí í ṣe alámòjútó fún iléeṣẹ́ àyẹ̀wò ìlera náà tí ó tún jẹ́ olùkọ́ fẹ̀yìntì, sọ pé láti mọ rírì àwọn olùkọ́ ní olùdásílẹ̀ iléeṣẹ́ àyẹ̀wò ìlera náà ṣe ṣàgbékalẹ̀ ètò àyẹ̀wò ara yìí fún àwọn olùkọ́. Ó ní ọ̀pọ̀ ní àwọn tó ní àìsàn kan tàbí òmíràn àmọ́ tí wọn kò mọ̀ pé àwọn ní. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn kan wà tí wọ́n mọ̀ pé àwọn ní àìsàn tàbí àrùn kan lágọ̀ọ́ ara ṣùgbọ́n wọ́n rí bí ohun tí ò ṣe fi hàn fún ẹnìkan. Ṣe tú mi láṣìírí kí n fi ọ́ sílẹ̀ sí lórúkọ tí àrùn jẹ́, pa mí mọ́ra bomi láṣìírí kí n pa ọ́ lórúkọ tí wọ́n ń pe àrùn. Fún ìdí èyí ló fi ṣe pàtàkì kí a mọ̀ dájú pé kò sí ẹni tí ò ní àìsàn kan tàbí òmíràn lára. Ó kàn lè pọ̀ ju ara wọn lọ ni. Oníkálukú àbítí ẹ̀ lára ní ọ̀rọ̀ àìsàn jẹ́. Ó wá rọ àwọn èèyàn kí wọn ó má ṣe tijú ohun tí ó bá ń ṣe wọ́n tàbí rojú náwó fún ìlera wọn. Ó ní olùkọ́ ló yẹ fún láti máa ṣàyẹ̀wò mọ ibi tí ara rẹ̀ kù sí láti ṣètọ́jú ara wọn látàrí iṣẹ́ wọn. Olùkọ́ mìíràn á dúró pariwo rojọ́rojọ́ fún ọ̀pọ̀ wákàtí láìsinmi. Nínú ọ̀rọ̀ tiẹ̀, ẹni tí ó dá àwọn èèyàn lẹ́kọ̀ọ́ níbi ètò náà, Dókítà Adékúnlé Adébáyọ̀, jẹ́ kó di mímọ̀ pé pàtàkì ìtọ́jú ara wa gẹ́gẹ́ bí ó ti wí, ó ní kí a máa po tíì mọ́ mílíìkì kí ó kí pọ́pọ́ dára, ó sì sára lóore. Àmọ́ ṣùgbọ́n àwọn ọjọ́ orí kan wà tí mímu irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ jẹ́ àkóbá fún àgọ́ ara wọn. Ó wá gba àwọn èèyàn níyànjú láti mọ àwọn ohun tí ó ṣe ara wọn lóore láti máa gbẹnu sí, jẹ tàbí mu. Ó ní ó dára kí èèyàn ní ahun ṣùgbọ́n kò yẹ kí ó ní ahun sí ìlera rẹ̀. Ó rọ àwọn èèyàn pé ṣáájú ẹnikẹ́ni tàbí ṣáájú ohun gbogbo kí ìlera wọn jẹ́ àkọ́kọ́. Nínú ọ̀rọ̀ rẹ̀, Dókítà Adébáyọ̀ bí àwọn èèyàn léèrè pé èwo ló dára nínú kí wọ́n gbéra wọn wá sí ilé àyẹ̀wò, ilé ìwòsàn tàbí kí wọ́n ó gbé wọn wá. Púpọ̀ àwọn èèyàn tí wọ́n wà lábẹ́ ìdánilẹ́kọ̀ọ́ náà ló fara mọ́ kí wọ́n ó gbé ara wọn wá.
bẹ́ẹ̀ ló wá rọ̀ wọ́n pé kí wọ́n ó gbé ara wọn lọ fún àyẹ̀wò ìwòsàn kí ó tó di tí wọ́n ó máa gbé wọn kiri ilé ìwòsàn kan sí ìkejì. ẹ̀wẹ̀ olùdásílẹ̀ iléeṣẹ́ àyẹ̀wò ara Genesis dókítà Ọláwuyì Victor sọ pé ṣíṣe àgbékalẹ̀ ètò náà ló ní í ṣe láti fi pèsè ìgbé ayé àlàáfíà fún àwọn èèyàn ìlú Ògbómọ̀ṣọ́ àti agbègbè rẹ̀ ní pàtàkì jùlọ àwọn akẹ́kọ̀ọ́ láti dènà ikú òjijì ikú àwọ̀kú. ó ní torí ọ̀pọ̀ ló ti ní àrùn tàbí àìsàn kan lára èyí tí ó lè ṣekú pa wọ́n láìròtẹ́lẹ̀ àmọ́ láìsí àyẹ̀wò báwo ni wọ́n sì fẹ́ mọ̀. ó ní kábíyèsí aláyélúwà ọba Ghandi Àfọlábí sọ̀hún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ fọhùn rere bí ìlú Ògbómọ̀ṣọ́ ó ṣe dára tó lẹ́yìn ọdún 25 nínú èròǹgbà rere tí wọ́n ní fún ìlú Ògbómọ̀ṣọ́. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ èèyàn ló ń dúró de àti fojú rí àsìkò ìgbà náà. ó ní láti rí ìgbà náà sì pè fún kí èèyàn ó wà ní ìlera tí ó péye kí ẹ̀mí rẹ̀ ó sì gùn ṣáájú àkókò náà. ó wá rọ tolórí tẹlẹ́mù gbogbo èèyàn láì fi ti olùkọ́ nìkan ṣe pé kí wọ́n máa yọjú sílé àyẹ̀wò ara lóòrèkóòrè láti mọ̀ nípa ìlera wọn. lára àwọn èèyàn pàtàkì níbi ètò náà ni Àgbàoyè Sọ́balójú Ọ̀tọ̀lórìn Ààrẹ Àgò àti àwọn lọ́balóyè tí wọ́n jọ kọ́ wòrìn. nínú ọ̀rọ̀ rẹ̀ ẹni tí í ṣe alága lẹ́gbẹ́ àwọn olùkọ́ l'Ógbómọ̀ṣọ́ fi ẹ̀mí ìmoore hàn sí aláṣẹ àti olùdarí iléeṣẹ́ àyẹ̀wò ìlera Genesis náà fún bí wọ́n ṣe ka àwọn tí àwọn jẹ́ olùkọ́ kún. bákan náà ló rọ àwọn olùkọ́ akẹgbẹ́ rẹ̀ láti lo àǹfààní ètò náà ṣàyẹ̀wò ìlera wọn. ó gbà ládùúrà pé ọwọ́ oníkálukú ni yóò fi gba ẹ̀tọ́ wọn. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ sì fi ń wò wá kò ní fọ́. láṣẹ Adẹ́dàá yóò sì dára fún yín.